owó ọdún eégún dá wàhálà sílẹ̀ lọ́sùn, èèyàn kan gbẹ́mìí mì. Ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bùkúnmi ló ti gbẹ́mìí mì níbi ìjà tó wáyé lórí pínpín ẹgbẹ̀rún 8 náírà tí wọ́n kó jọ nígbà ayẹyẹ Egúngún ní agbègbè Ìlàrè nípínlẹ̀ Ọ̀ṣun. Ìròyìn gbọ́ pé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ Ẹtì Friday tó kọjá lásìkò ayẹyẹ Egúngún nílùú náà. A gbọ́ pé lásìkò tí Bùkúnmi àti àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì Fẹ́mi àti Pẹ̀lúmi ń jà lórí owó tí wọ́n pa níbi ọdún Egúngún ni wàhálà bẹ́ sílẹ̀. Àwọn ènìyàn méjì tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ṣùgbọ́n tí wọn kò fẹ́ dárúkọ wọn ní àwọn mẹ́ta náà kópa nínú ìṣíde ọdún Egúngún kí wọ́n tó lọ síbi kan láti pín owó tí wọ́n kó jọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wàhálà náà bẹ́ sílẹ̀ nígbà tí wọ́n ń pín ẹgbẹ̀rún 8 náírà. Èdè àìyedè náà ló bẹ̀rẹ̀ láàrin Pẹ̀lúmi àti Bùkúnmi tí wọ́n ní wọ́n jẹ́ ọmọ ìdílé kan náà, tí Fẹ́mi sì dá sí ọ̀rọ̀ náà láti yanjú ìjà ọ̀hún, ṣùgbọ́n lójijì ni Bùkúnmi sáré ti ẹ̀ṣẹ́ bọ Fẹ́mi lẹ́nu. Èyí ló bí Fẹ́mi nínú tó fi ọ̀bẹ gún Bùkúnmi. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, àwọn tó wà nítòsí sáré gbé Bùkúnmi dìgbàdìgbà lọ sílé ìwòsàn. Àwọn ènìyàn tó wà níbẹ̀ fẹ́ kọlù Fẹ́mi ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ Nigeria Security and Civil Defence Corps gbà á là, wọ́n sì fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ ní ẹ̀ka Ẹ̀sà Òkè. Ìròyìn padà gbọ́ pé Bùkúnmi kú látàrí ìpalára ọ̀bẹ tí wọ́n fi gún un. Òkú olóògbé náà àti afurasí náà ni àwọn ọlọ́pàá sì gbé lọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, Abíọ́dún Ọ̀jẹ̀lábí, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ó sì sọ pé afurasí náà ti wà lákọlò àwọn ọlọ́pàá báyìí.